الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah gbogbo wa tí a wà nínú Ramadan tọ́lọ́wọ́n bá sì kádàrá kí a jọ wà níjókòó àlùbáríkà ìjókòó oríire ìjókòó dùnnú ìjókòó tó tún ní àwọn agbọ́pọ̀lọpọ̀ oore sí ìjókòó tó ní àwọn agbọ́pọ̀lọpọ̀ ọládá sí ìjókòó tó ní àwọn agbọ́pọ̀lọpọ̀ ẹ̀san síwájú Ọlọ́run ìjókòó tó ní wípé ọ̀rọ̀ Ọlọ́run ní ká wá gbọ́ ìjókòó tó ní wípé Al-Qur'ani Ọlọ́run ní ká tún wá gbọ́ ká tún rí لتطهير القلوب من الفساد. kọ́lọ́wọ́n bá kó dákun kó rọlá inú oṣù Ramadan tá a wà yìí gbogbo ìtẹ́nìkọ̀ọ̀kan wa tá a ràn kàn níwájú Ọlọ́run kọ́lọ́wọ́n kó dákun kó ṣe fún wa. Amina. kọ́lọ́wọ́n kó dákun kó jẹ́ kí àdúrà wa ó gbà. Amina. kọ́lọ́wọ́n kó má sì dojú àdúrà tiwa. Amina. ọlá Al-Qur'an al-Karim. Amin. ọlá la hawla wala quwwata illa billahi al-azim. àwọn bàbá wa al-mudir bàbá wa samahatu sheikh صاحب الفضيلة الشيخ الترمذي أسامة محمد الأول نقيب الأشراف مدير المنهج تجاوب ní gbogbo tí a bá wí tó dáa ní ààyè yìí bàbá náà ni wọ́n wí ìgbà tó bá sì kù díẹ̀ káàtó náà àwọn máa kóyún lọ létí a Ọlọ́run ní já sí wí Ọlọ́run sì ní já sí sọ. bàbá مدير المنهج kọ́lọ́ kó dákun kó bá wa lọ́rẹ̀ mi bàbá. Amina. orí Ọlọ́run ọba tó pọ̀ ìdùnnú Ọlọ́run ọba tó pọ̀ àánú Ọlọ́run ọba tó pọ̀ Ọlọ́run dákun bá wa ṣe fún wa. Amina. gbogbo tí ń jẹ́ràn àpadà sí ibú gbogbo tí ń jẹ́ràn orí ibú Ọlọ́run dákun mọ́jọ ṣẹlẹ̀ sí bàbá. Amina. Ọlọ́run wọlá abẹ́ ti bá wa ṣe ámì fáwọn àlùfáà wa gbogbo tí ń jẹ́ràn àpadà sí ibú kọ́lọ́n kó dákun gbogbo àwọn àsátìdá wa náà tí wọ́n kọ́ wa nílé kéwú kọ́lọ́n kó bá wa gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn. Àmín. kọ́lọ́n kó jẹ́ kí a rí wọn pẹ́. Àmín. ọ̀là la hawla wala quwwata illa billahi al-azim. àwọn àti àtàrà tí wọ́n àwọn òbí ẹnì kọ̀ọ̀kan wa gbogbo ẹ tí àwọn òbí wọn ti bọ́ sálùkìyàmà tó fi dórí àwọn bàbá àti màmá tá à ń jókòó àdúrà fún lẹ́nìí náà ta tó torí wọn gbé ìjókòó ọ̀rọ̀ Ọlọ́run yìí kalẹ̀ kọ́lọ́n kó dákun bàbá wa alhaji Uzama Owólabí àti àwọn màmá wa alhaja Sàríjù Owólabí ọlọ́ba wa kẹ́ wọn lálùkìyàmà. Àmín. gbogbo àwọn táwọn òbí wọn láti wà lálùkìyàmà náà Ọlọ́run wa bẹ̀ ọ́ bá wa kẹ́ gbogbo wọn lápapọ̀. Àmín. ọ̀là la hawla wala quwwata illa billahi al-azim. gbogbo àwọn tóbi wa ń bẹ láyé Ọlọ́run wa bẹ̀ ọ́ gígùn ẹ̀mí tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún wa ọ̀pọ̀lọpọ̀ àláfíà ara Ọlọ́run bá wa ṣe fún wa. Àmín. ẹ̀san rí láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmà Ọlọ́run dákun bá wa san wọ́n. Àmín. wọ́n jẹ́ kí wọ́n rà padà sí ibú. Àmín. ọ̀là la hawla wala quwwata illa billahi al-azim. àwọn Yorùbá wa ṣe ámínà fáwọn. Àmín. bísímìláhì kan iná àtọ́yìnà kan á kè fún wọn orí tayé orí tàkìyàmà kọ́lọ́n kó dákun kó má fi dùn àwọn òbí wa. Àmín. bisimilahi rahman rahim iná àtọ́yìnà kan kóòtà wasalli li rabbika wanhar. inna shani'aka huwal abtar. torí àkókò ní ẹlòmíì tó ṣe sábà bí wọ́n wá sáyé a sì lẹ́lòmíì tó sọ wá dẹni tó nà ń bẹ lórí ìpẹ́ bí sáwọn òbí tọ́lọ́ fi ṣe sábà bí wọn.
àdúrà wọn pọ̀ jù bá ń lọ gbogbo ẹ tó bá sì ní bóòlù bí tó ń ti jẹ́ bóòlù náà ti jẹ́ á ti fẹ́ràn rẹ̀ náà wà ó àwọn ọmọ tiẹ̀ náà bọ̀ wá sọ fún pé dádì báwo lẹ́yìn náà ṣe jẹ́ gan báwo lẹ́yìn gan ṣe jẹ́ àwọn náà máa sọ tiẹ̀ fún ọlọ́run gbogbo ọmọ tí ó tàpá sáṣẹ wa ọlọ́dàkùn àfẹ́rù ọmọ bẹ́ẹ̀ o Àmín. àwọn ọmọ tí wọ́n gbọ́rọ̀ sí alẹ́ nínú kò jogún fún wa Àmín. Al-Qur'anul Karim. Àmín. àwa kí àwọn bàbá wa tó jẹ́ wípé ní olólùfẹ́ bàbá mùdírù ni wọ́n látàná gbogbo ìgbà ìfẹ́ bàbá mùdírù kò kúrò lẹ́mìí wọn ara ìkú òfẹ́ bàbá wa mùdírù lẹ́mìí wọn òun náà ni wípé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe mi ò tí ì rí nǹkan fẹ́ ṣe tí wọ́n ní pé bàbá mùdírù gbogbo ìgbà ìfẹ́ náà ní jẹ́ bẹ́ẹ̀ wal mar'u ma'a man ahabba Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ti sọ fún wa náà pé ọmọ èyí ó máa bẹ pẹ̀lú ẹni tí bá nífẹ̀ẹ́ sí gbogbo ìgbà ní kódà tó bá dínú ọgbà àlìjẹ́nnà ẹni tí fẹ́ yín tó bá jọ gún régé tí fẹ́ ń bẹ láàrin ara yín tẹ́ẹ̀sì jàǹbá ara yín tí fẹ́ náà dúore tẹ́ wá ṣe bẹ́ẹ̀ tẹ́ fẹ́ tán kún tẹ́ fi jàǹbá kún tí ìṣe wípé ní ìfẹ́ ojú tí ìṣe hubbun ala lisan tí ìṣe ìfẹ́ tó jẹ́ pé rí ahọ́n ni tí ìṣe ìfẹ́ tó jẹ́ pé ní ghayru mawjud fil qalb tí ìṣe ìfẹ́ tá a wá dé náà ọkàn tá a wá bá ń bẹ̀ ìfẹ́ tá a bá ti wá tá a dẹ̀ bá nínú ọkàn yà tó dé nínú ọkàn tó kù lórí ahọ́n nìkan ó ti kù nífẹ̀ẹ́ lásán irú ẹni bẹ́ẹ̀ bí yàn bá jọ nífẹ̀ẹ́ rẹ ẹni bẹ́ẹ̀ bí yàn bá dá kìyàmọ̀ èyí ó tún jọ tó lólùfẹ́ náà ni ọkọ àti ìyàwó Ọlọ́run bá ní wọ́n nífẹ̀ẹ́ ara wọn dénú tí fẹ́ tó kalẹ̀ ó bá dijọ́ ìgbé dá kìyàmọ̀ wọn ò ní yàrá wọn bí fẹ́ ò bá sì dá náà tó yẹ pé ní ìfẹ́ ojú lọ ní sọ́kọ rẹ ọ̀ ní dénúdénú fún ọ tí ń ra tí ò dálẹ̀ náà nìyẹn òǹdè yẹn ọtí kọ́kọ́ ń jà náà ọ tún wá padà wá fi kó báwọn ọmọ bàbá wa tí mo ń ṣàdúrà fún àwọn náà ni bàbá wa tó jẹ́ ìpè ní nínú ìfẹ́ tọ́lọ́ ọba tún wá ní kí wọ́n ní sẹ́sìn torí mélòó èèyàn mélòó ẹlòmíì tó jẹ́ ìpè ní wọ́n bá ti di tó jọ̀rọ̀ ẹ̀sìn kódà nínú àwọn tí wọ́n jẹ́ dèdè ọjọ́ orí yìí tó bá ti dọ̀rọ̀ ẹ̀sìn kò sí tó kàn wọ́n o mo fẹ́ tiẹ̀ ríro bẹ́ẹ̀ kí ló kà nípa ọ̀rọ̀ ẹ̀sìn bò ó ṣùgbọ́n pẹ̀lú èjì yẹn náà níbi tí wọn ò ti gbọdọ̀ máa bá ọmọlúàbí tó yẹ pé ní wọ́n bá ọmọ kékeré ń bẹ̀ gan wọn ó bu pé kí ni wá ẹ ti bẹ̀rẹ̀ ti wá bán tí wọ́n á lọ jókòó sí kódà wọ́n tún yẹn gẹ̀ẹ́lẹ̀ bàbá wa Ọlọ́run bá fi tọ́ Ọlọ́run bá sí lẹ́mìí ó lè tẹ́ kójọ yìí ẹ sì ti bẹ̀rẹ̀ rẹ̀ tí ń ṣe ní gbogbo Ramadan bẹ́ẹ̀ tí ń ṣe náà ní pé èmi náà fẹ́ fi nǹkan ńlá mo fẹ́ fi lọ́lẹ̀ ìparí ńlá mo fẹ́ fi lọ́lẹ̀ tí ó máa lérí parí lọ mo fẹ́ fi lọ́lẹ̀ àti àwọn máa jowú náà rè ìtí gbogbo àgbàlagbà máa jowú rè torí pé ní àyín nìkan kọ́ lẹ́gbàá ládẹ́ ẹ̀tún kórìíre púpọ̀lọpọ̀ ẹlòmíì táwọn náà ṣòrí látàrẹ̀ bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì náà sì fẹ́ wò pé èmi ta ṣe èmi náà fẹ́ dálẹ̀ ṣebí tọ́lọ́run ni ó kọ́ Ọlọ́run ó máa sọ ń bẹ̀ tọ́lọ́run ó máa dákọ̀ ń bẹ̀ ìwà gbé kalẹ̀ tẹ́ gbé kalẹ̀ báyìí tí ìṣe wípé ní ẹgbẹ́ kalẹ̀ pé ẹwà máa dà nǹkan rú ẹwà máa bà nǹkan jẹ́ tí wọ́n wá ń dà nǹkan rú ń bẹ̀ tí sì ń gba dídà rú bàbá ọ̀rọ̀ bá san ilẹ̀ sàn rè bàbá wa àgbà táfi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ yín bàbá wa Tajudeen Owólabí Taulap rental service Ọlọ́run ọba mọ́ padà lẹ́yìn yín Ọlọ́run wa wọlá pé bí ìfẹ́ yín ti ń bẹ lára Mudir náà lẹ́ni sí gbogbo àwọn ọmọ wọn wá sẹ́lùmí ní ẹwú àpín náà nù kò sí nǹkankan tí ó ṣẹlẹ̀ kò sí tí ó ṣẹlẹ̀ náà ṣùgbọ́n látàrí ìfẹ́ yẹn ni bàbá tí wọ́n máa ń ṣe lọ́dọọdún àwọn náà wọ́n tún kọ́kọ́ pilẹ̀ rẹ̀ lọ́dún yìí ìfẹ́ tó lágbára tó sì gbóná nù Ọlọ́run ọba kò ní fi ẹ̀yìn náà lẹ̀ láíláí gbogbo àwọn ọmọ tọ́lọ́run ọba ti wá jogún fún yín abẹ́lọ́hún gbogbo téèyàn fi máa sunkún ìbànújẹ́ lórí ọmọ Ọlọ́run mẹ́jọ ṣẹlẹ̀ sí láíláí gbogbo tí máa jẹ́ òfò téèyàn máa rí lórí ọmọ Ọlọ́run mẹ́jọ rí lórí àwọn ọmọ yẹn la hawla wala quwwata illa billahi al-aliyyil azim bá a ti wá ṣàdúrà títí yín
tẹjọ́ lólùfẹ́ bàbá Mudir ẹ wá ẹ pọ̀ bẹ́ẹ̀ kódà mo fẹ́ lè ní bóyá ní gúrùpù tí ẹjọ́ máa ń rìn tẹjọ́ tó lólùfẹ́ bàbá Mudir nínú wọn náà ni àwọn bàbá mi tí mo wọ́n kalẹ̀ bàbá mi àgbà tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn bí bàbá Mudir bí wọ́n ti máa kí yín kọ̀ náà nìyẹn gbogbo bàtà bá tẹ̀lé wọn ní gbogbo ibi tá ẹ bá ti ń ṣe nǹkan tá a máa tẹ̀lé wọn wá wọ́n ti máa dárúkọ yín bí wọ́n sì máa ṣàdúrà fún yín nìyẹn bàbá wa àgbà tá a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ bàbá wa Adémọ́lá bàbá Ọlọ́run dákun jẹ́ àrí pẹ́ ibi tọ́lọ́run náà báyìí láti máa bá yín ẹ̀yin àti bàbá wa bá ti rí bàbá wa ó kéré ká má rí ẹ̀yin náà àjọ máa ń rí ń pọ̀ ṣáṣáá ni Ọlọ́run má jẹ́ máa padà sí ibú o kọ́lọ́n kó dákun àánú Ọlọ́run tó pọ̀ orí Ọlọ́run tó pọ̀ yín ti ń ṣe é fún yín Ọlọ́run mọ́ wàá jó dá nígbà kọ̀ọ̀kan ọlá la ilaha illallah ọlá muhammadun rasulullah sallallahu alayhi wa sallam àákè alam nashrah kan àákè fáwọn náà kọ́lọ́n kó dákun kó má jẹ́ wọ́n máa padà sí ibú bismillahir rahmanir rahim alam nashrah laka sadrak wa wada'na 'anka wizrak alladhi anqadha dhahrak wa rafa'na laka dhikrak fa inna ma'a al-'usri yusra inna ma'a al-'usri yusra fa idha faragta fansab wa ila rabbika àwọn fi ti àwọn bàbá wa méjèèjì yìí àfi kí gbogbo ẹ̀yin bàbá wa pátá gbogbo yín lẹ́ni àpọ́nlé gbogbo yín lẹ́yìn ńlá gbogbo yín lẹ́ni tí ò kéré tẹ wá bá bàbá wa owó labí tẹ wá bá wọn jókòó aṣọ ọyì lẹ dárò wọ̀nyí aṣọ àpọ́nlé lẹ dárò wọ̀nyí bá bá pè é tẹ́lẹ̀ ráàyè wọn kò sí tí wọ́n ṣe fún tẹ́lẹ̀ ní jókòó ṣùgbọ́n ẹ wá pọ́n wọn náà lélẹ́yìí aṣọ yìí tẹ ró wọn Ọlọ́run ò bá wa rú ẹnì kọ̀ọ̀kan yìí náà lásọ yìí aṣọ yìí Ọlọ́run ní fàyà láéláé Ọlọ́run wọlé àánú oṣù Ramadan níta wáyé ọlá al-Qur'anul Karim ọlá la hawla wala quwwata àwọn bàbá wa tánjẹ́ khalifa bàbá wa láyọ̀ mọ́ olólùfẹ́ bàbá Mudir náà ni wọ́n púpọ̀ kọ́lọ́kúdákun kó jẹ́ kí bàbá ó kẹ́ fún wa wà lọ́rẹ̀ mi bàbá ọlá la hawla wala quwwata gbogbo ìmọ̀mọ́ wa pátá la kí látòrí gbogbo àwọn mọ̀mọ́ wa tí wọ́n ti ń wá látàárọ̀ tí wọ́n sì ń fowó lẹ̀ tó fi kárí gbogbo ìmọ̀mọ́ wa tẹ́ wà níjókòó gbogbo yín pátá la mọ̀ pàtàkì jókòó yín ilé yín Ọlọ́run níjó dàrú ọ̀dẹ̀ yín Ọlọ́run níjó dàrú Ọlọ́run bá jogún fún yín lọ́mọ Ọlọ́run ò ní jẹ́ kí ẹ máa sàárè wọn ọmọ kò sì ní kúrò lẹ́nu yín ọ̀la la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àwa kí gbogbo àwọn àlùfáà wa tí bàbá Mudir ní ká máa lọ ẹ̀rí pé ní ẹni kákan ara wa ní kóró bàbá Mudir ní ẹ máa lọ gbogbo wọn á gbé mọ́tò fún àyè máa gbé lọ pé èmi ni wọn ní kẹ́ ẹ máa lọ ẹ̀kúra kódà àwọn tó lè kóra jù báyìí lọ́wọ́ tó ní a máa kú lọ gẹ́gẹ́ bíi pé kẹ́lẹ́ mọ̀ wípé ní bàbá náà ni wọ́n wà níjókòó pé bàbá náà ni wọ́n wá kọ́lọ́wọ́ bá kú dákun bàbá wa àgbà mi kú bàbá wa ìmáàmù kọ́bọ̀ ìmáàmù Fatisiri Ọlọ́run kó dákun kó jẹ́ kí ẹ pẹ́ fún wa yàrá Ọlọ́run bá wa ṣe fún yín ọ̀la la ilaha illallah ọ̀la muhammadun rasulullah alfa wa Ibrahim Kumbaki àdúrà yóò gbà ó orí Ọlọ́run wa tó pọ̀ Ọlọ́run bá wa ṣe fún yín àwọn kí gbogbo èèyàn alfa wa nàá jùlọ Ọlọ́run jẹ́ máa padà sí ibú ọ̀la la hawla wala quwwata. tọ́ inú Ramadan náà láwà méjì ó sì papọ̀ pẹ̀lú wípé ní à ń ṣe àdúrà àwọn bàbá à ń ṣe àdúrà àwọn màmá a tún wá wà nínú oṣù ńlá oṣù kẹ́ oṣù gẹ̀ oṣù àlùbáríkà tó jẹ́ wípé ní fíhì anzalallahu al-Qur'an tó jẹ́ wípé ní bẹ̀ lọ́wọ́ bá sọ al-Qur'an kalẹ̀ tó jẹ́ wípé ní fíhì anzalallahu Jibrila ila nabiyyihi afdal khalqihi Ọlọ́run bá rán Jibril lọ sọ́dọ̀ ẹni tó jẹ́ wípé ní lọ́lọ́lá jù nù gbogbo ẹ̀dá pé ó yá lọ máa ṣe tadarus ma'a nabi sallallahu alayhi wa sallam fi hadha ash-shahr al-'azim nínú oṣù tó tóbi jù yìí nínú oṣù tó lọ́lá jù yìí lọ máa ṣe ìkẹ́kọ̀ọ́ al-Qur'an pẹ̀lú ànábì
sallallahu alayhi wa sallam Jibril náà wà lọ yóò lọ bá nàbí wọn àjọ máa tọ́ al-Qur'an wọ́n jọ máa tọ́ al-Qur'an bí ṣe ń tọ́ fún ni ó tún máa tọ́ fún kó tún lè máa yé sí ìwọ̀n ṣe bẹ́ẹ̀ wá wọnú oṣù tó tóbi yẹn nínú oṣù tó lọ́lá yẹn tó jẹ́ pé ní bayna ashhurillahi láàrin àwọn oṣù ọlọ́run ní faddaltu hadha ash-shahr oṣù yìí sọ́stùhù èmi ọlọ́run ọba mo gbọ́lá fún èmi ọlọ́run ọba mo wá sàálẹ́sà bọ́lá ọba ti wá sàálẹ́sà náà ní gbogbo àgbáyé sàálẹ́sà. Ramadan bọ́lá ọba ti wá sàálẹ́sà òun náà ló wá jẹ́ wípé ní àwọn nǹkan tó wúwo àwọn nǹkan tó nílá àwọn nǹkan tó tóbi iná lóṣù náà wá gbé dání. Jaa ilayna hadha ash-shahru bir-rahmati jaa ilayna bil-barakat jaa ilayna bi-kathiril khairat jaa ilayna bis-sa'ada jaa ilayna bi an yunqidhana min an-nar wa an yudkhilana fil jannati. Oṣù yìí ó wá ìgbà tí wọ́n ń bọ̀ oríṣiríṣi nǹkan bọ̀ torí wípé ní gbogbo ọdún tí wọ́n mọ̀ wá nígbà táwọn afábá fẹ́ ròyìn wọ́n pè ní ad-dayful karim wípé ní oṣù yìí àlejò kan tó jẹ́ àlejò tó jẹ́ alápẹ̀lẹ́ ni bí tí wọ́n ń bọ̀ kí wọ́n ṣàlejò tí máa sanwó wá báyà àlejò tó jẹ́ wípé ní yóò wá báyà yóò wá bil-barakat yóò kó àwọn àlùbáríkà tó pọ̀ yóò kó dání àlùbáríkà náà làwọn bàbá tí wọ́n bá tún wọ́n ní orí àjẹǹjẹ tán orí tá jẹ àwọn àjẹ àníjẹ tán. مرحبا بالفتى قولوا أهلا وسهلا إنه رسول. bí tún ṣe wá ń bọ̀ yóò kó ọ̀pọ̀lọpọ̀ ọ̀kẹ́ tó pọ̀ yóò kó bọ̀ bí tí ń ṣe wá ń bọ̀ yóò kó ọ̀pọ̀lọpọ̀ oríire yóò kó bọ̀ bí tí ń ṣe wá ń bọ̀ yóò kó ọ̀pọ̀lọpọ̀ ọlá yóò kó bọ̀ bí tí wọ́n ń kó bọ̀ gẹ́gẹ́ bí àlejò kò wá sí nǹkan kan tó náà wá retí òun náà wá ń pè pé ń wò ó pé man dhal ladhi yastaqbiluni tálẹ́ntàn tí ó wà wẹ́lkọ̀ọ̀mù mi tálẹ́ntàn tí ó gbà mí lálejò tálẹ́ntàn tó jẹ́ wípé ní dé sọ́dọ̀ rẹ̀ tí n bá ti dé sọ́dọ̀ rẹ̀ yóò wá ṣe mí lálejò òun náà retí ẹ̀ ẹni tó bá wá ṣe kírọ̀ bọ́ì tó wọ àlejò wípé àlejò tó dé wá bá mi ó wá kó gbogbo nǹkan kó síwájú ó kó mọ̀tínà ó kó ráìsì ó ṣe ẹran ìgbẹ́ ó ṣe gbogbo ẹ̀ ó ṣe ẹran kínní kan ó ṣe gbá ọ̀sà ó wá kó síwájú ó wá kó nà rẹ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé wà àlejò yẹn kò sí tí ó kọ́kọ́ máa ṣe ju pé ẹni tó kó nà rẹ̀ inú rẹ̀ ó máa dùn ayọ̀ rẹ̀ ó kún pé ẹ mọ̀ pé èmi náà lẹ kó nà báyìí èmi lẹ sàpẹ́lẹ̀ èmi tó tó báyìí. gbogbo tó náà bá ní ní ó fẹ́ lè ṣe fún yà bẹ́ẹ̀ náà ni Ramadan yìí náà ṣe wá jẹ́ ìgbà tó wá ó kó gbogbo oríṣiríṣi nǹkan wọn ni wọ́n á retí ta ni ó ṣe kìrọ̀ òun ta ló fẹ́ kó nà òun olùkálùkù wa náà la wá pé Ramadan máa bọ̀ lọ́dọ̀ mi Ramadan máa bọ̀ lọ́dọ̀ mi Ramadan máa bọ̀ lọ́dọ̀ mi kò sí nǹkan kan táwa náà wá ń retí ju wípé ní ba'da istiqbalina iyyahu lẹ́yìn ìgbà tá a bá ti kó náà rẹ̀ an yada'a ilayna kulla ma ja'a bihi òun náà ní pé gbogbo tó náà wá gbére àwọn afẹ́ kó sọ̀kalẹ̀ sọ́dọ̀ wa afẹ́ kó gbé wá sọ́dọ̀ wa àwọn àlùbáríkà yẹn afẹ́ kó gbé sọ́dọ̀ wa àwọn oríire yẹn afẹ́ kó gbé wá sọ́dọ̀ wa béèyàn ó bá wá rí ìgbà lọ́wọ́ ẹ̀ téèyàn ó rí ìgbà lọ́wọ́ ẹ̀ òun náà ti nǹkan kan síwájú sí ó láwọn kẹ̀kẹ́ tó náà ti sọ́dọ̀ rẹ̀ pé èmi náà fẹ́ gba ọrẹ mo fẹ́ gba ọláì mo fẹ́ gba ìkẹyì kí wọ́n tó lè rí gbà kí ni wọ́n náà fẹ́ tì síwájú kí náà kó síwájú. أتى رمضان مزرعة العباد أتى رمضان مزرعة العباد لتطعير القلوب من الفساد فأتي حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمعادي فمن زرع الحبوب وما سقاها تهوأ من بمن يوم الحصاد
ìyẹn pẹ̀lú wípé ní Ramadan ti wá dé òní náà kọ́ lọ́jọ́ karùn-ún opportunities tó ń bẹ fún wa sí o. Ramadan. torí wípé ní dídé tó dé wá bá wa ètò sì kó oore ìwá àgbọ̀dọ̀ jó lọ láì rí nǹkan gbà lọ́wọ́ rẹ o. Ramadan mazra'atun li'ibadihi. ìyẹn láfi wá máa sọ sulukiyatil muslim fi hadha shahri Ramadan. kí ni àwọn ìwà àwọn ìṣesí àwọn ìhùwàsí tó wá yẹ táwọn àwọn náà tá a jẹ́ mùsùlùmí káwá wù nínú oṣù Ramadan. kí làwọn nǹkan tá a mójútó tó ṣe pàtàkì jù nínú oṣù Ramadan yìí tí ó fi wá lè jẹ́ wípé oríire àlùbáríkà ìkẹ́ ọlá tó náà wá gbé wá yóò wá fi lè gbé wá fẹ́ nìkọ̀ọ̀kan. Ramadan mazra'atun li'ibadihi لتطهير القلوب من الفساد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان ومن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا من كان مريضا أو على سفر فعدة من أيام أخرى. Alhamdulillah. ẹjá sọ pé Allahu Akbar. Allahu Akbar. ẹjá sọ pé Allahu Akbar. Akbar. ẹ rí nínú àwọn sulukiyat àwọn tá a máa wò àwọn àṣesí àwọn ìhùwàsí wa tá a fi wá máa wá ṣe déédé ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an. ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an. ọlọ́run ní oṣù Ramadan tó jẹ́ pé ní òun ló ń sọ al-Qur'an kalẹ̀ síbẹ̀. ṣáàrù Ramadan alladhi unzila fihi al-Qur'an. ọlọ́run ní hudan linnas. hudan linnas wa bayyinatin minal huda. ọlọ́run ti ní ọ̀nà mà ni ó mọ̀ wá jẹ́ táwọn èèyàn. hudan linnas wa bayyinatin minal huda. nígbà tó lọ́wọ́ bá ti wá sọ wípé ní yóò máa jẹ́ ọ̀nà mọ̀ fún wa yóò tún wá máa jẹ́ àwọn àlàyé nípa ọ̀nà mọ̀ tí a fẹ́ rí nípa oríire tá a fẹ́ ṣe mẹ́yì. nínú àkọ́kọ́ àwọn sùlùkìjáàtì tá a gbọ́dọ̀ ní ó ní sùlùkùl mùsùlùmí ma'a siyami nafsihi. ó ní ìhùwàsí wa ìṣesí wa gẹ́gẹ́ tá a ní pẹ̀lú àwẹ̀ gẹ́gẹ́ fúnra ẹ̀. Ramadan tá ń gbà gẹ́gẹ́ fúnra ẹ̀ á ní àwọn àṣesí kan tá a máa wù sí òun gẹ́gẹ́ fúnra ẹ̀. torí pé ní látara wíwú wa sí tá a ṣe ń tó lọ takò iná lòun náà fi kó oríire tí wọ́n ń bẹ náà yóò wá kó wọn fún wa. ìlànà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló fi jẹ́ àmà wípé kì í ṣe gbogbo ẹni tí ń gba Ramadan náà ní oṣù oríire tí ń bẹ ní Ramadan ni o. kì í ṣe gbogbo ẹni tí ń gba Ramadan náà ní orí kẹtí ń bẹ ní Ramadan ni o. kì í ṣe gbogbo ẹni tí ń gba Ramadan náà ló lè rí àlùjánnà tán láti sílẹ̀ nínú oṣù Ramadan. kì í ṣe gbogbo ẹ̀ ló lè rí o. kí wá léèyàn fi máa fà wá ara ẹni náà lèèyàn fi máa fà. bẹ́ẹ̀ náà sì ni gbogbo àwọn nǹkan tá a sọ yìí ọ̀fẹ́ náà la lè fi rí àwọn nǹkan kọ̀ọ̀kan náà là á kẹ́ jìnnà sí.
tí ó fi lè ṣe rọrùn fún wa. Torí wípé ní Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ ó yé wa wípé ní ẹlòmíín bẹ tó jẹ́ wípé ní kò sí nǹkan kan tí ó gbà nínú Ramadan tó gbà ju wípé ní al-ju'i lọ, pé ó kàn fi ebi panu lásán, wal-'atash ó sì ó fi gbéra rẹ̀ lásán, nítorí pé kí ni, nítorí wípé ní israruhu 'ala al-ma'asi. Ìyìn tí ń gbé bọ̀ kí Ramadan ni ó tó dé nínú àwọn àwọn ẹ̀ṣẹ̀, àwọn àwọn abú tó yẹ kó sọ́ọ́lẹ̀ kó fi kò náà Ramadan, ó tún wá wọlé kónkónkó máa náà ni ó rò pé Ramadan ni ò tó kò lè kò tó bá lọ́wọ́ tó tóbi jùlọ, kó wá fi nǹkan yẹn lẹ̀ ó tún wá kó wọnú Ramadan ni náà, irú àwọn abẹ́ Ramadan ni ò ní fi ti bẹ lọ́wọ́ rẹ̀ kò ní fi kalẹ̀ fún wa. Ramadan ni kò ní fi kalẹ̀ tọ́rọ náà máa wọ̀ wípé ní ìta fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ń tẹ̀mí oṣù alápọ̀nlé oṣù kẹ́ sacred month tí mo wáyé ní tí mo fẹ́ lára tí mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ náà lọ sọ́lẹ̀ fún mi ní tọ́ọ̀ bá ti sọ tiẹ̀ lẹ̀ fún mi tí bẹ lọ́wọ́ tèmi náà ní fún ọ. ata Ramadanu mazra'atul ibadi. ata Ramadanu mazra'atul ibadi. bitatahhiril qulubi minal fasadi. Ramadan tó wá ata Ramadan mazra'atul ibadi. ata Ramadan mazra'atul ibadi. Bí ọgbà oko tá a níhun, tá a gbin kòkó, tá a gbin ẹ̀fọ́, tá a gbin obì, tá a gbin kọfí, tá a gbin gbogbo ẹ̀, tá a gbin kaṣú, tá a gbin gbogbo nǹkan tí máa ń sọ adolówó lóko. Bẹ́ẹ̀ náà Ramadan náà ṣe wá. ata Ramadan mazra'atul ibadi. Wá tó wá tó lọ́gbọ̀ oko tó ní gbogbo àwọn nǹkan tí èèyàn máa ń ṣe oríire látara ẹ̀. Kò wá sí kankan tó wá gbé wájú wípé ní litatahhiri ó wá fẹ́ ṣe tathhirul fu'ad, ó fẹ́ ṣe tathhirul qulubi minal fasad. Gbogbo àwọn ọkàn wa, gbogbo àwọn ẹ̀mí wa, ó fẹ́ wá bá wa fọ̀ mọ́ kúrò níbi gbogbo tí ń jẹ́ bàjẹ́. litatahhiril qulubi minal fasadi. litatahhiril qulubi minal fasadi. Gbogbo ẹni tó bá wá dénú Ramadan tí Ramadan bá láyé tẹ́mi rẹ̀ ò tún wá mọ́ tọ́kàn rẹ̀ ò mọ́. Ramadan ò rí sẹ́sẹ́ lára rẹ̀ náà nù. Ramadan ò rí sẹ́sẹ́ pa lára ẹ̀ nìyẹn, ọkàn rẹ̀ ó tún wá kẹ́ nínú Ramadan ní pẹ̀lú bó ti wá kò rí tí ẹ̀ fọ̀, kò rí fọ̀ mọ́, kò rí cleanse. Níbi títí ẹ̀ dógùn tó kò wá rí fọ̀. Òun àìrí fọ̀ náà ara mọ́sálà oríire tún gbé wà oko tó fẹ́ dé òun kò ní fẹ́ jẹ́ orí nǹkan kankan bẹ̀ náà nù. وأدي حقوقه قولا وفعلا وزادك فاتخذه للمعادي. Kí wá làwa náà fi wá rí àwọn orin yẹn gbà, kí láà fi ráwọn àdùnnú yẹn gbà fún addi huquqahu qawlan wa fi'la. وأدي حقوقه قولا وفعلا. Ọba tó fi ránṣẹ́ sí wa, tó fòṣù ránṣẹ́ sí wa, òun náà ni pé ó ti so àwọn huquq, àwọn ìwọ̀, ó ti so ọmọ lọ́rùn, ó ti so ọmọ nídìí. Àwọn ọmọ tó wá so ọmọ nídìí tá Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam náà sì jẹ́ oyé wa fa addi huquqahu. وأدي حقوقه قولا وفعلا. Tí wọ́n ń bẹ lọ́rùn èmi àtẹ̀yìn, ó ní wípé ní àwọn àwọn kan wá rí pa pé fún. فأدي حقوقه قولا وفعلا. Kó má jẹ́ wípé nínú ọ̀rọ̀ nìkan láti pé bá a bá ti ń pè lọ́rọ̀ tá à ń pè àwọn ọwọ́ rẹ̀ fún, bẹ́ẹ̀ náà ni fẹ́ẹ̀lá iṣẹ́ tá a máa ṣe ká máa jó mọ́ bá tá à ń pè lọ́rọ̀ ká máa jó mọ́ bá a náà fún náà. قولا وفعلا. Bí méjèèjì yẹn bá ti wá jọ ń ṣiṣẹ́ pọ̀ tá à ń pè fún mazra'atul ibadi tó wá jẹun gbogbo tó fẹ́ fi sínú ọgbà oko àwọn náà lè kéré mbẹ́.
lè ṣàǹfààní bẹ́ẹ̀. Ìlànà bí wa Muhammad sallallahu alaihi wasallam lára nǹkan tó ti mọ̀ wípé ni ó lè fẹ́ dá wàhálà lẹ̀ sí wa lọ́rùn, ó lè fẹ́ fanta fi ní lórí ẹ̀ wà ló sọ fún wa wípé ní gbogbo ẹnìkọ̀ọ̀kan yín tí Ramadan ní bá ti dé ọjọ́ rẹ̀ ó ní fala yarfuth, gbogbo tó bá ti jẹ́ ọ̀rọ̀ jẹ́gbẹ́jẹgbẹ́, ọ̀rọ̀ àlùfàṣà, ọ̀rọ̀ tí ò da tẹ́ ẹ máa fi panu tẹ́lẹ̀ kí Ramadan ní òtó dé fi ẹwà owó ẹ̀ bọ́lẹ̀, ẹwà owó ẹ̀ bọ́lẹ̀ tí Ramadan bá ti dé. Ó ní ẹwà owó ẹ̀ bọ́lẹ̀ nínú àwọn wọ̀tá fún nìyẹn, tó sì jẹ́ ìpè ní lára sulukul mùsùlùmí ma'siyah, lára àwọn àwọ̀ àwọn àwùwàsí sulukiyat tá a ṣe pẹ̀lú Ramadan nìyẹn. Wọ́n ní bẹ́ẹ̀ náà wọ́n la yaskhab, bẹ́ẹ̀ náà èèyàn wá gbọ́dọ̀ wá kọ́ wá máa di pé wọ́n pariwo ń bẹ̀ kan, wọ́n ké ń bì kan, wọ́n jà ń bì kan, wọ́n la fa wàhálà ń bì kan, káwá tún wá bá ń bẹ̀. Tá a bá ti ń bá èèyàn bí tó ti ń fa wàhálà lásìkò Ramadan tọ́lọ̀ ń sọ wípé ní gbogbo àwọn tughallu shayatin, àwọn èṣù wọn ti dè wọ́n ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀, wọn ò rí sẹ́sẹ̀ mọ́, àwọn tó wá padà bá wọn níbi pé wàhálà kan tó ṣẹlẹ̀ ìwọ́n la tún bá ń bẹ̀. Bẹ́ẹ̀ tá a tún bọ́ ń bẹ̀ ń ìtumọ̀ rẹ̀ náà ni wípé ní ìfẹ́ ẹnu tiẹ̀ nìyẹn. Ànábì ní má sì ṣe, má ṣe ìfẹ́ ẹnu kú ni má débẹ̀. Ó wá ní sallallahu alaihi wasallam, ó ní kódà béèyàn kankan insabahu ahadun, bàbá Ànábì ti wí èèyàn kan wá dojú kọ ló wá di pé kó láàrín fún ọyún bú bàbá rẹ̀ ń bú màmá rẹ̀ sẹ́wọ̀n ẹ pé ní gbogbo ibi tí ìyẹn ti máa wájà náà nu, torí kò sẹ́ni tí wọ́n bọ́ ní ọ̀nà bú bàbá rẹ̀ ọ̀ní wọ́n bú yàrá bú bàbá rẹ̀ wá sọ pọ́jọ́ kú rè tó sẹ́wọ̀n pé táwọn máa dá lásán náà nù ọlọ́jọ́ kú rè tó ọlọ́jọ́ kú rẹ̀ ti tó ọyẹ́ ni. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó sì jẹ́ padà fún wa ní oṣù Ramadan. Bẹ́ẹ̀ ni ó ní bí wọ́n bá bú bàbá rẹ̀ bí wọ́n bú màmá rẹ̀ nù Ramadan, Ànábì ní ìwọ ṣe sùúrù ní o. N tó sọ fún wa nù ọ̀rọ̀ ṣe sùúrù torí pé ní ṣètò ní òfẹ́ kọ́ rere tí ń bẹ́nu Ramadan ní tẹ́lẹ̀, wọ́n sì ti dé ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ ọ̀nà tó tún fi ní rí náà ní wà. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó tún wá ní àwòkọ́ tálàwù, ó ní kò tún wá fi máa lórí pé ń bú bàbá rẹ̀ ń bú ọmọ rẹ̀ nìkan. Nígbà tó kú paríparí rẹ̀ tó ṣe gbogbo ẹ̀ tán, àwòkọ́ tálàwù ló bá tiẹ̀ tún wá yọ̀ sí ó gàṣẹ́ sí ọ pé màá búlò ẹ̀. Ọ̀dà yìí wọ́n mẹ́rí pé yé èmi ọkùnrin. Ẹ wà sọ fún pé àwọn ẹ̀ náà. Ó ní wọ́n tún wá yọ̀ sẹ́ sí ọ. Ó fagi ó fa gbogbo ẹ̀, Ọlọ́run sáfẹ́ bọ́ fa ni, owó bọ́ fa yóò tóra wọn lónìí ọ̀daràn nínú Ramadan. Sẹ́gbẹ̀ẹ́ yìí pé ní ara àwọn ìwọ̀ tí Ramadan fẹ́ gbà lọ́wọ́ wa nìyẹn. Adẹ̀ṣùkú kọ̀ọ̀kọ́ láwọn fàáìlà. Ìtura ní bàbá ti ń fún láwọn wọ̀nyẹn nínú ọ̀rọ̀, á tún wá fún nínú iṣẹ́, ara tó fẹ́ gbà lọ́wọ́ wa nìyẹn. Tá a bá ti wá rí fún ọ náà, wá wò pé mo tún mo sì fẹ́ gbádùn oore fún ọ̀wá lè ṣe sùúrù yìí. Máa gbóòrè èdè gan tó pọ̀ lọ́sẹ̀ fi sùúrù gbà lọ́wọ́ tèmi gan. Ó ní bọ̀ lọ́sẹ̀ gbà lọ́wọ́ tèmi gan. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní tí ó wàá máa sọ tiẹ̀ gbogbo àwọn tí wọ́n ti wá ń sọ wọ́n ṣe gbogbo ẹ̀ fún wọ́n ṣe gbá fún wọ́n ṣàwó fún tó sì ti mọ̀ wípé ni wọ́n fẹ́ kóbò ní ládàwẹ̀ tó náà fẹ́ dínkù oríire tí ń bẹ́ẹ̀ bí àwọn Ànábì sọ pé inni mur'un sa'imun. Àwọn ẹni ọjọ́ lákẹ́kẹ́ wọn náà sì mọ̀ mí ọmọ mi pé mi ìṣẹ̀ra rírọ̀ ṣùgbọ́n láǹtọ́ jẹ náà lọ́wọ́ oṣù Ramadan níta wà ní ẹ̀. Ọba wọn ti mú jẹ ṣùgbọ́n oṣù Ramadan níta wà ń bẹ̀ yìí ó ní mo ṣàpọ́nlé rẹ̀ fún mo sì yá fi rẹ̀. Ànábì ní téèyàn bá ti lè ṣe oríire tí Ramadan ní mú wa ó ti wà náà tí ó gbà. Sallallahu alaihi wasallam yẹn ti wà náà tí ó gbà ẹ wo oríire yẹn. Ṣùgbọ́n tí a bá lóun ò ní lè ṣe sùúrù, òun ò lè fara dà bẹ́ẹ̀ yóò sì wá nọra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ dáadáa. Ó bá tiẹ̀ wá lọ jàjà náà tó di pé ní wọ́n fọ́ nígi lórí wá di pọ̀ lè gba Ramadan kankan mọ́ tí Ramadan fi parí. Ramadan sẹ́ẹ̀ pé mẹ́fà ó ti jà
wọ́n ti wá lọ́ọ̀gì lórí ọwọ́ aláǹdì hospital bọ́ọ̀ lọ́sẹ̀ gba Ramadan mọ́ bóṣù bá sì ti lè lọ náà rí ọdọọdún tí ń bọ̀ opportunity yẹn ò sí mọ́ sẹ́ni pé ara àwọn hikma tí ń bẹ́ẹ̀ mi ń tàn nígbà Muhammad sallallahu alayhi wa sallam sọ fún anáà pé má jẹ́ ní ìkókó bọ̀ oríire tí ń bọ̀ tí ń bọ̀ yìí wọ́n wá lùzí ẹ̀ kọ́mọ̀ ń já sọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àṣẹ lágbó ẹ̀wọ́ láwọn àtàṣe tá à ní sèmi èwo ló yẹ ká má mójútó ń bẹ̀ èwo ló yẹ ká má mójútó èwo ló yẹ ká má fún ní tó yẹ ká fún àkọ́kọ́ nínú àwọn sulukiyatil muslim máa àfi Ramadan nìyẹn nínú àwọn ìwàsí táwù nínú oṣù Ramadan nìyí táwù sínú rẹ̀ nìyẹn nínú ẹ̀ ó ní sulukul muslimi ma'al Qur'an ìwùwàsí àwa mùsùlùmí táwù pẹ̀lú al-Qur'an pẹ̀lú al-Qur'an tafsiri náà la gbàdé bíi kódà ọ̀rọ̀ Qur'an yẹn náà ló jáde níbi tọ́lọ̀ ti sọ wípé ní inna sanulqi alayka qawlan thaqila. inna sanulqi alayka qawlan thaqila. inna sanulqi alayka qawlan thaqila. a sọ bẹ́ẹ̀ wípé al-Qur'an gbogbo ìgbà tí ó sọ̀kalẹ̀ fún Ànábì kò fi rọrùn sọ̀kalẹ̀ tọ́lọ́ náà wọn bá tó fẹ́ sọ kalẹ̀ gan sọ wípé ní tá a fẹ́ sọ lé ìwà Ànábì lórí ọ̀rọ̀ kan tó wúwo ni o nǹkan tí ì ṣe nǹkan tó fi yẹ ni o nǹkan tí ì ṣe nǹkan tó kéré ni o tó jẹ́ wípé ní ìsọ̀kalẹ̀ tí bá ṣe ń sọ̀kalẹ̀ lórí Ànábì yóò mọ fíìlì ẹ̀ tó bá wà lára Ànábì lásìkò kan yóò mọ fíìlì ẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀. inna sanulqi alayka qawlan thaqila. inna sanulqi alayka qawlan thaqila. nǹkan gùnrà kún mi Ànábì sallallahu alaihi wasallam Ànábì gan máa gùn bí bá tó bá wà lórí ẹ̀ tí wà yí ẹ bá sọ̀ kalẹ̀ fún Ànábì wa Muhammad akúnmí gan wà pé nǹkan ṣe ò torí pé látọ̀rí ìgbó tó wà yóò kúnlẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì fi àyà rẹ̀ báyìí bí ọrùn rẹ̀ yóò sì fi lulẹ̀ báyìí nípa wípé níbi tí ń bọ̀ yẹn ṣe wúwo tó wúwo lára Ànábì wa Muhammad tó náà wá fíìlì wéètì yẹn lára rẹ̀ nínú ẹ̀ wá ní wípé ní al-Qur'an nìyẹn nínú oṣù yìí ẹ ti rí bá al-Qur'an yẹn ṣe tó wà ẹ ti rí bẹ́ẹ̀ náà kéré gẹ́gẹ́ bó sùn yìí náà ti wà tí ò sí kéré so sulukul muslimi ma'al Qur'an ìwùwàsí bá ṣe wá bá al-Qur'an al-azim náà bá ṣe wá bá lò torí pé ní gbogbo ẹni tó náà bá gbà lò yẹn bá nǹkan tó wò lò ẹni pé ní ó lè kéré lọ́wọ́ kódà kọ́mọ kékeré ó lè gbé ṣùgbọ́n tí bẹ́ẹ̀ wúwo ju tí gbogbo àwọn òkè tó wó láyé lọ ìta fi mọ̀ pé ó wojú gbogbo òkè ayé pápọ̀ bá ti wá tóbi tó ń táwọn ọmọ òwe pé ní òkè tó ga tó báyìí tó ga tó báyìí tó ga tó báyìí tó ga tó báyìí ìtúwò wọn ìga wọn wọn á tún kéré lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'ani tó náà wọ́n bá sọ kalẹ̀ torí ìta fi mọ̀ ní wípé ní Ọlọ́run bá sọ wípé ní Al-Qur'ani yìí law anzalna hadha al-Qur'ana ala jabalin la ra'aytahu khashi'an mutasaddi'an min khashyatillah pé bá a bá sọ Al-Qur'ani sórí àwọn òkè gbogbo ẹ̀ pátápátá wọn ò ń bú ara wọn wọ́n fira wọn lẹ̀ wọ́n sì máa fọ́ pẹ́ ṣètò pé wò jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'ani báwọn àìwá jẹ́ nǹkan kan lẹ́gbẹ̀ẹ́ Al-Qur'ani àwa táwa wá tún wá tọ́lọ́wọ́ bá fi ránṣẹ́ sí tá a sọrí ire rẹ̀ tá a rálùbáríkà rẹ̀ tó jẹ́ pé inú oríire ńlá làwà tó fi jẹ́ pé ní àwọn àlùmọ̀ tá a gbà àwa tún wá gbọdọ̀ fi ṣeré nínú oṣù yìí torí pé ní òhun àti àṣìyàm Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó sọ fún wa pé yushaffi'ani lil 'abd yawm al-qiyamah àwọn méjèèjì ó padà ṣìpẹ̀ fún wa tó bá dijọ́ gbé al-qiyamah báwo ẹ bá ti ń sọ fọ́lọ́run wípé ní àwọn Ọlọ́run torí ìmí lágbájá ṣe fóúnjẹ lẹ̀ torí ìmí ló ṣe fi tí múlẹ̀ kò jẹ́ kò mú kò fi nǹkan kan Ọlọ́run dákun máa ń gbà ṣìpẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn kọ́ torí mi ni náà fi búyà mi àti bàbá rẹ̀ tí ń lè ṣe nǹkan kan torí mo fi búyà mi àti bàbá mi tí ń lè ṣe nǹkan kan torí gbogbo ẹ ní mo fi ṣe sùúrù náà fi ní olóòwò á ṣìpẹ̀ fún wọn níbẹ̀ tó bá dijọ́ gbẹ̀dẹ̀ kẹ́ Ọlọ́run dákun wọn láàyè náà bá fi sálì jẹ́ náà bẹ́ẹ̀ ní Al-Qur'an òun náà ṣe bẹ́ẹ̀ ìtura nìkan kí wọ́n wà máa wò ní pé bò mùsùlùmí wọn fẹ́ ṣe bẹ́ẹ̀ èmi tí ń lọ lé kí ó èmi tí wàhálà tí máa dénú ń lọ lé kí ó ìmọ̀ọ́ta bó mo ṣe fẹ́ ké kódà ẹlòmíì gan tó jẹ́ mùsùlùmí kò ní lé òtún òkú òun lè ké
ọ̀ lékè òní ọmọ nílé kọ́lọ́n kó bá ṣe dáadáa fún bàbá wa kan lọ́dún yìí bàbá wa ò pé ọ̀ràn wo làwọn lè gbà o àwọn lè ké Kùránì ṣùgbọ́n ó wà wọn bíi káwọn lè parí odidi Kùránì kódà báwọn ọgbọ́n táwọn tún lè dá sí ni kódà ẹ bá wọn rìkọ́ọ̀dù odidi Al-Qur'an ẹ bá wọn rìkọ́ọ̀dù ẹ̀ sínú memory card ẹ wá bá wọn òfin sínú rédíò kan àwọn kan máa pè rédíò àwọn máa gbọ́ gbogbo ìgbà sáá àwọn ojókòó tí àwọn máa gbọ́ gbogbo ìgbà sáá ẹ wá wò kí èèyàn máa gbọ́ náà Al-Qur'an ẹ ti ń sìn kọ́kọ́ rí Al-Qur'an wà sábẹ́ àìlú àwọn náà méjèèjì náà ni wọ́n san lẹ́sàn àtẹ̀ntì kí Al-Qur'an àtẹ̀ntì gbọ́ Al-Qur'an ni wọ́n gbà ládàá wájú Ọlọ́run so bí wọn náà bá wá tí ilé ké lónìí tá a máa sọ náà ni pé àsìkò tí jù téèyàn lè kọ wọ́n ti ń kọ long line nísìnyí díẹ̀ náà ní ìjọba kálífì lẹ́nìí bá a lọ́la tá a lọ́túnla orí mi ò gbé òsì ń bẹ̀ bẹ́ẹ̀ bá ti ń gba kéékèèké náà ni kò ní pọ̀ jù kódà ẹ̀ ní èdè àti lọ báyàn kankan orí fóònù yín náà wọ́n ti máa kọyìn díẹ̀ mọ̀ ìgbà tó sùn mélòó kó bá tó ẹ̀ parí díẹ̀ náà ní gbàrọ̀ dáná ọdún kan ọdún tí mo bá fi mọ̀ bọ̀ ẹ̀ náà ti máa kà díẹ̀ ṣe wàlímọ̀ náà dáadáa ẹ ti ṣe náà láì náà bẹ́ẹ̀ bá sì lè ṣe ń bẹ̀ máa bọ̀ ìyàbó ṣe fún yín ẹ̀rọ bọ̀ mí ní àjẹ́ á ṣe fún yín wọ́n bí a bá ti ṣe bẹ́ẹ̀ pé náà ti máa ké díẹ̀ ẹ ti sì ṣe tàtà tán bil Qur'an yóò máa gba ládàá méjì yẹn ká Qur'an ni wọ́n ṣe tàtà tán bì í ìtumọ̀ yẹn pé ní ń ṣe lillahi wọn kó lóru bẹ́ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní bí ké báwọn ó ní mo máa san ládàá méjì ṣùgbọ́n tó kẹlẹ̀ tí máa ké ma'al malaika til kiram al barara wọ́n kẹlẹ̀ sọ pé ó máa pẹ̀kọ̀ náà màláìka àwọn ẹni rí yóò máa pẹ̀kọ̀ ìlú wọn lọ́rọ̀ kìtì ẹ̀ ó ti ga ó ti bokùn ńlá ṣùgbọ́n tí ò tí máa ké dáadáa tí wọ́n á ké díẹ̀ wọ́n á ní wọn ó yẹ máa fún ládàá méjì ẹ máa fún ládàá méjì àmì ẹ máa fún ládàá méjì lórí tí ẹsẹ̀ wọn kà tó náà tiraka kó fẹ́ máa tí wọ́n skip ẹsẹ̀ bàbá ti skip ẹ̀rí náà dára bí pé yẹn skip díẹ̀ tó bá padà ìyá yóò padà máa já gerege ẹsì lè máa wọ́n kó lé ní ìtẹ́mi fi gbàgbọ́ kò lè máa ń jọ́ tí mo ti rí àwọn ìyá 80 years kọ́ ni tààrí lọ́nà ìgbà yẹn tí a yẹn ó sì bẹ̀rẹ̀ kí máa kó Al-Qur'an at the age of 80 ó sì máa Al-Qur'an ké àmọ́ ní kò sí excuse mọ́ fáwọn bàbá wa táwọn náà nílùú ìtọ́ àfi lè mú ọdún ẹni 80 years tó padà kó Al-Qur'an tó sì máa ké àwọn kò sí excuse fáwọn bàbá wa mọ́ ẹgbẹ́ ó kéré jù wọ́n ti máa ké díẹ̀ ọgbọ́dọ̀ mọ́ ọlọ́run sì bá ṣe rọrùn. nínú oṣù yìí ti wá bá ti ìhùwàsí wa pẹ̀lú Al-Qur'an bá ti máa ṣe pẹ̀lú ẹ̀ náà nìyẹn àmọ̀ sí àmọ̀ róòlù ẹ̀rí pé àti ọgbẹ́ tó ń wo ni bí nǹkan tó ń wo wá tó wá ń wọ ara wa táwa tó wá ń gba ládá tẹ́lẹ̀ bá a bá ń ké nígbà tí ò sí Ramadan a lè máa gba ládá tó náà ní àmọ̀ gbà ṣùgbọ́n gba Ramadan ti dé àdàn nítorí gbogbo téèyàn máa gbà ń bẹ́ àdàn ní ìlọ́pọ̀ àdìpèlé lọ́wọ́ bó máa kó fún yà kí wọ́n máa káyà kọ̀ọ̀kan tẹ́lẹ̀ gbọ́ káyà kan ó ti ní bọ́ọ̀lù gbà bọ́ọ̀ máa gba aládá mẹ́wàá lórí ká tó wá wí pé nínú Ramadan lé bí ó ṣe ti dọ́bù fún yà tó àdìpèlé bí ó ti ṣe pọ̀ tó fún yà so ìyẹn náà ní fún wa nínú Ramadan ata Ramadan mazra'atul ibad nínú rẹ̀ tó jẹ́ àwọn sulukiyat muslim fi Ramadan àwọn àwùwàsí àwa mùsùlùmí nínú oṣù Ramadan ní ẹgbẹ́ rí sí mo wá nínú Ramadan ní nínú Ramadan ní ọlọ́wọ́ gbàdúrà gbogbo wa pọ̀ ẹni ẹ̀mọ̀ gbọ́rọ̀ lọ́wọ́ ọfẹ́ kò wọ́n àdúrà lẹ́yìn ọlọ́wọ́ bá sẹ́lẹ̀ sáré ṣe fún lówó ókè ẹ̀yà sọ pé Allahu Akbar lálẹ́ wọ́n ní sulukul muslimi
ma'an nas ó ní àwọn ìhùwàsí tí mùsùlùmí ó máa wù pẹ̀lú àwọn èèyàn táwọn wù pẹ̀lú àwọn èèyàn àwọn tá a jọ jẹ́ èèyàn ara wa bó láti ṣe pẹ̀lú ara wa ní oṣù Ramadan bó láti bára wa lò nínú ẹ̀ ó ní wípé àkọ́kọ́ àwọn tá a jẹ́ èèyàn ara wa àkọ́kọ́ lọ jìnnà sí al-ghiba láti máa sọ̀rọ̀ ara wa lẹ́yìn táwọn jẹran ara wa lẹ́yìn a gbọ́dọ̀ jìnnà sínú Ramadan bá a bá ti jìnnà sí atúnfẹ́ máa kó bá oríire tí ń gbé wá bọ̀ fún wa ni òfófó ṣíṣe láàrin ara wa tó gbọ́dọ̀ jìnnà sí a gbọ́dọ̀ jìnnà sí inú oṣù yìí bẹ́ẹ̀ náà ká máa bá tara wa jẹ́ díẹ̀díẹ̀ àbí ká lọ máa rìpọ́ọ̀tù ara wa pé a lọ rìpọ́ọ̀tù ẹ̀ àníjẹ́ kórè yẹn ó bọ́ sójú ẹ̀ àníjẹ́ kórè kí nínú Ramadan náà lọ sí ìwé competition bú máyà tí ò sí ọ́ ìlú ẹ̀ńtọ́ náà ò kò rán kan oríire ńlá lọ́dọ̀ ọlọ́ni ẹ̀ so bẹ́ẹ̀ náà ló tún wá jẹ́ wípé nínú sùlúkì al-muslimi ma'an nas wàsítáwù pẹ̀lú àwọn ènìyàn òun náà ni wípé ní sílátù rahim bàbá wa mi kú dí okùn ẹbí wa ẹ̀mẹ́jàjò já ara tá ń ṣe náà nìyẹn gbogbo ètò ti fẹ́ já tẹ́lẹ̀ ẹjá tún so Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ òye wa nù hadith kan nínú hadith tá Ànábì ti jẹ́ òye wa ó ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Àlàmísì ó ní wọ́n máa gbé iṣẹ́ táwọn ẹ̀dá tá a bá ṣe wọ́n gbé lọ sí sánmà ó ní ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá wò ó tó wò pé iṣẹ́ lágbájá lẹ́gbẹ́dẹ̀ wọ́n wá wò ó wọ́n rí wípé ní kò sí ìṣirọ́ọ̀kì kò mú nǹkan míì mọ́ Ọlọ́run kò ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ó ti kọ́kọ́ páàsì àkọ́kọ́ wọ́n wá wo ọ̀nà míì fún wọ́n ti wá wò wọ́n rí pé òun àti àárín òun àti lágbájá òun ṣàṣìná òun bẹ láàrin òun àtọmọ ìyá rẹ̀ àárín wọn kan wọn ò mọ́ sí rárá wọn irú àwọn bẹ́ẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam wà nígbà tí wọ́n gbéṣẹ́ tí wọ́n dé ọlọ́ọ̀bọ̀ wà sọ fún pé anziru hadayn hatta yastaliha Ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ oríire àwọn alágbájá àti lágbájá lè gbé dé àbí lágbájá yìí ó ti ní òní tán láàrin òun àtọ̀rẹ́ òun ó ti láwọn ó jàdá kìyàmọ̀ ni ó ti ní wàhálà ìyàjàdá lẹ́nìí ó ti ní ó ṣe jáde sàárè ẹnu kò ní tàn àbí ó kàn tó sì wà lẹ́mìí rẹ̀ gan kò tún jó tán sí i ó ní bó ṣe wà bí ó ti máa wà lẹ́mìí Ọlọ́run wà ní wọn ó yẹ dúró iṣẹ́ wọn ẹ̀dá dúró ná ẹ má ti gbé wọnú ibi tá a máa gbéṣẹ́ eré wọ̀ ó wá ní hatta yastaliha ó ní wá máa wà àwọn méjèèjì títí tí wọ́n fi ṣàtúnṣe láàrin ara wọn bí wọ́n bá ti ṣàtúnṣe bí tíṣẹ́ wọn jẹrà sí náà nì every Monday and Thursday ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún wa mélòó ẹlòmíì tí ó rò pé sẹ́ǹtì gun sánmà lọ tó yẹ pé ní bẹ níbi tí wọ́n táwọn àwọn onímọ̀ mú ẹrù náà àwọn kọ́sítọ́ọ̀mù tá ti mú lẹ̀ láì wọ́n ti gbẹ́sẹ̀ lé báyìí tí wọ́n wá retí pé bóyá yóò ṣàtúnṣe àbí ò ní ṣàtúnṣe kò sí lóde tó ṣàtúnṣe bọ́ọ̀ ló ṣe wá fẹ́ ṣe kẹrù ló jẹra bàbá ní kẹrù ló jẹra so nínú tá a gbọ́dọ̀ ṣe ẹ wá tún wá wò ó oríire tí ń bẹ fún àwa mùsùlùmí wá ní pé nù ó yẹ kí Ramadan náà lè gbà fún wa kí Ramadan ó gbà kó gbà yẹn náà lọ́wọ́ wa kódà ẹni tó sọ pé òní tán máa ń tá a bá wò kó lè padà faburú ṣe wá pé tí mo lágbájá yìí tí mo fi fẹ́ kọ́ọ̀tì ara wa ni pé ó lè tó lọ padà gbọ́gbọ́n ẹ̀wẹ́ ó wá fi faburú ṣe mí parí rẹ̀ jáde náà tí ó dáa sí ìwọ kan jẹ́ kí distance ó wà ó tán ṣùgbọ́n nìyẹn rẹ ti ṣe kí ni ó ti rẹ̀ ọ́ ni àwẹ̀ ni ọ̀kẹ́ àjókòó ńgbà náà tó bá ti jókòó àwẹ̀ ni. Àwẹ̀ ti mú eléyìí ó ti mú kákáká Ramadan ni ọkọ ẹ ti ń gbà á láì lági ó ti ṣiṣẹ́ láàárọ̀ náà ní tẹ̀síìrì ó ti wá rẹ̀ ẹ́ wọ́n ní ọ̀fẹ́ yìí ti dáadáa. Ara tí Ramadan gbé wá nìyẹn àkókò wa ti lọ ṣùgbọ́n kí n sáré fi ẹyọ kan yìí kún lára ẹ̀ náà ní sulukul muslimi ma'a nafsihi
ìhùwàsí àwa mùsùlùmí pẹ̀lú ara tiwa gangan sára tiẹ̀ gangan ìwọ tọ́ọ̀tọ́ wà nú àwẹ̀ o kí ni ìfẹ́ tí wọ́n gangan ní sí ara rẹ̀ pẹ̀lú bí Ramadan ní ṣe dé nínú táwa gbọ́dọ̀ ṣe fún ara wa fífẹ́ tara tiwa òní àkọ́kọ́ bẹ́ẹ̀ ni àtọ́wà gbogbo wa ti mọ̀ wípé ní àlè bọ́nú ẹ̀ṣẹ̀ látòrí èmi tí mò ń sọ̀rọ̀ yìí tó fi lórí gbogbo àwọn tátún lè jẹ́ ní ọlọ́ọ̀dẹ̀ mi lọ àlè bọ́nú ẹ̀ṣẹ̀ àbẹ́yìn lè bọ́ àlè bọ́ bí a ti mọ̀ pé àmọ̀ ṣe lọ́wọ́ ṣùgbọ́n bí Ramadan ní bá wá dé ẹ̀jẹ̀ tuntun bá kọ́lọ́hún tiẹ̀ bá wa pa gbogbo ẹ̀ nígbà tó yẹ pé ní ṣáàrùn mọ́kífẹ́rọ̀ náà ni oṣù àforíjì tí ẹ máa rí kẹ́ni tásìmọ̀ kọ́lọ́hún bó tún ṣe kẹ́yẹ fún wa wà tún bá kó ń bẹ̀ ara àfẹ́ta fẹ́ ní síra wa nìyẹn o ìní ọ̀rọ̀ tí ó rán òun sọ radiyallahu ta'ala anhu tí sì ti ń ṣiṣẹ́ lọ tó sì máa ṣiṣẹ́ lọ pé ó ń hasibu anfusakum qabla an tuhasabu wazinu anfusakum qabla an tuzanu pé ẹ máa ṣèṣirò ara yín ẹ̀yẹ́gẹ́ ìjókòó nílẹ̀ àwọn pé ok ní tí mo ṣe lónìí kí mo ṣe ọmọ ọlọ́mọ tí mo ṣe kàn kó tí mo ṣe ò dá báwo lọ fún ìjì mi o bàbá yìí ti mọ̀ ní o mo sì lọ létí kò sì sẹ̀mí o kò sì sẹ̀mí o ọlọ́run fún ìjì mi yóò wà ọmọbìnrin tó sì wá bá mi tó sọ wípé ní kí n sàánú kókó lòun ara tí sì kan mí ń gbà náà ni òjé mi náà ṣe nǹkan kan fún ara kan mí ń gbà ní wá lè dàrú bí ajá ìwà tí mo wí ó sì dá ọ ọlọ́dà kò fún méjì mi mo túbà yóò wá máa túbà bẹ́ẹ̀ ọmọ òrukàn tó sì wá bá mi lówó sùn kí sì mo tí ì pé wọn lára kan mí fi lè dànù wípé ní kókó lọ́nà àwọn tèmi gan mo tí rí nǹkan ṣe fún wọ́n á lè dàgbà ọlọ́run foríjì mí o ìlú wa wá bí ó ṣe ṣàtúnṣe rẹ̀. ara pé èèyàn ló wà pẹ̀lú ara rẹ̀ tó sì nífẹ̀ẹ́ ara rẹ̀ náà nìyẹn yóò fi jẹ́ téèyàn náà. ààrẹ táwa tún wá ṣe torí gẹ́gẹ́ bí oṣù yìí ṣe jẹ́ tó sì di oṣù àlùbáríkà tá a fi sọ pé àmọ́ ṣe pẹ̀lú àwọn èèyàn ètò àrùn tàn án ara rẹ̀ náà ní o ká fáwọn èèyàn ló ń jẹ́ ká ṣí àwọn èèyàn lẹ́nu ní Ramadan kódà bàbá tún lè ṣe sàhírù fún wọn sàárì wọn bàbá tún lè ṣe fún wọn ká tún gbìyànjú ká tún ṣe fún wọn torí pé ní oríire tí ń bẹ fún bẹ̀ fún wa oríire tí ń bẹ fún wa gẹ́gẹ́ bí mùsùlùmí ó ní wípé kò ní ìgbé ọjọ́ ti lọ́nà tẹ́lẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó jí ó yẹ wa pé kò ní wọ́n tó sọ ìmà ó ní gbogbo ẹni tó bá jẹ́ wípé ní òun ó ṣe aláwẹ̀ lẹ́nu ó tú aláwẹ̀ kan lẹ́nu ẹ wà máa wò ó pé ní kí la fi lè tú aláwẹ̀ lẹ́nu ṣé mo ní ráìsì ṣé mo ní sẹ̀mó èmi tí ì ní ráìsì lẹ́kùn mo tí ì rí nǹkan tán ti gbọ́ mi èmi ò tí ì rí nǹkan tẹ́mi ló jẹ ìrìn tí ń jẹ́ ń sàfihàn kódà kó mọ̀ ju dàbí ìlú lọ kódà pure water tẹ́ ẹ rí lásán ẹ pé pure water lásán ṣáṣẹ́ṣu water bí ò ti ra mọ jù bẹ́ẹ̀ lọ tó bá jẹ́ pé náà lèèyàn fi sí aláwẹ̀ lẹ́nu Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sẹ̀ tí ó mọ ìgbà kàmí tí lè sọ ì ẹgbẹ́ wo sẹ́mi pé ní òun gẹ́gẹ́ fún ara rẹ̀ òun gbà àwẹ̀ àbí èmi gbà àwẹ̀ fún ara mi báyìí Ọlọ́run bó kọ́kọ́ fún mi ládàá pé mo gbà àwẹ̀ tí ò dùn ẹlẹ́ẹ̀kejì wá ní wípé ni mo wá fún yàn ní in tó fi ṣínú bí ìdàbínú àbọ̀sán bí ọ̀gẹ̀dẹ̀ kókó Ọlọ́run tó wá sọ wípé ní sọ́ọ́ tó ti ṣe yẹn tó bá dìde bí ẹ̀san táláwẹ̀ gangan gbà máa tún wá fún ọ. kò tún sẹ́ni tí ó dùn Ànábì wa ní sallallahu alaihi wasallam ó wá ní wala yanqusu min siyamihi shay'un ó wá ní sọ wá rẹ̀ ń tọ́ wá bọ́ lẹ́nu tó jẹ́ pé ní òun náà gbàwé tiẹ̀ sẹ́wọ̀n pẹ̀lú lè mọ̀ bá pé ẹ mọ̀ fún mi ní tí ṣe bóyá ládàá tèmi lẹ́kọ̀ọ́ lọ. kò sí tó kan ládàá tiẹ̀ ọgbà ládàá pọ̀ ìgbẹ́ ò ní ìjẹ́nu ládàá tiẹ̀ ẹ wá dákun ta ló tún sórí tó pọ̀ jù. so bí Amidu bá tún kọ́ ẹ gbọ́dọ̀ mo ti lọ sínú lónìí báyìí wọ́n gbà ládàá pé wọ́n sún kí ni ṣùgbọ́n àwọn ẹsẹ̀ mi sáà ṣe kí ni. yóò pé ó ti dá a báwọn. Ta'ala nínú àánú ẹ̀ ká má dára wa dúró nítorí wípé níta bá ní àmọ́ ká àwọn sùúrù ìyá àti yẹn ó pọ̀ táwọn àdúgbò àkálẹ̀ fún wa nípa pé bí àwa bá ti máa lò
tá sì fi mọ bá Ramadan nìkan ṣùgbọ́n ìwọ̀n bá tá a sọ fúnra wa iná kọ́lọ́n kó dá kó ojú ṣe wá láǹfààní kọ́lọ́n kó jẹ́ kó wúlò fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá kọ́lọ́n kó wá dákun abẹ́ nínú àánú ẹ̀ oore táyé àti oore ọjọ́ gbẹ̀ndẹ̀ kìyàmá kọ́lọ́n kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan.